ìfìyàjẹni látọ̀dọ̀ àwọn òbí mi ni mo ka ètò ẹ̀kọ́ sí nígbà èwe mi àmọ́ nísìnyìí mò ń kábàámọ̀ pé mi ò Kàwé-Sanyeri ló sọ bẹ́ẹ̀. Gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá Ọláníyì Àfọ̀njá ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sanyeri ó mà ti sọ̀rọ̀ lórí ìpele tó ka ìwé dé àti ìrírí rẹ̀ lásìkò tó bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà. Sanyeri lásìkò tó ń sọ̀rọ̀ lórí ètò Behind the Fame ó mà sọ wípé lásìkò tí òun wà ní kékeré òun kò mọ̀ pé fún àǹfààní ara òun ó ní ìwé kíkà mà jẹ́. Òun gbàgbọ́ lásìkò náà pé fún àǹfààní àwọn òbí òun ni. Gẹ́gẹ́ bó ṣe sọ ó gbàgbọ́ pé ìfìyàjẹni láti ọwọ́ àwọn òbí òun ó ní ìwé kíkà mà jẹ́ lásìkò náà. Sanyeri fìdí rẹ̀ múlẹ̀ pé òun kábàámọ̀ pé òun kò kàwé nígbà tí òun sì kéré àmọ́ òun ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti padà kàwé báyìí. Ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìwé kíkà kò ní gbèdéke ọjọ́ orí bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni ló lè kàwé láì wo ti ọjọ́ orí wọn. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní tí àwọn ọmọdé tí wọ́n bá wà nílé ẹ̀kọ́ wọn ó máa rò pé àwọn òbí àwọn ni àwọn ń kàwé fún ni láì mọ̀ pé fún ọjọ́ ọ̀la wọn ni. Lásìkò náà mo rí bí ìfìyàjẹni láti ọwọ́ àwọn òbí mi. Mo kábàámọ̀ pé mi ò tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mi. Mo ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti kàwé sí i mo sì máa fi èsì rẹ̀ hàn tí àsìkò bá ti tó. Láyé òde òní kò sí ọjọ́ orí tí èèyàn kò lè kàwé. Nígbà tó ń sọ̀rọ̀ nípa iṣẹ́ tíátà Sanyeri mà sọ pé òun kò bẹ̀rẹ̀ eré pẹ̀lú àwàdà. Ó ní òun kó onírúurú ipa nínú eré kí òun tó gbajúmọ̀ fún àwàdà. Òṣèré náà ní àwọn ọ̀gá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìmọ̀ ló mọ̀ kọ́ oníṣẹ́ tí wọn kì í ṣe aláwàdà àmọ́ akitiyan wọn lórí òun ó mà so èso rere. Gẹ́gẹ́ bó ṣe sọ olóògbé Olúṣèyí Adéoyè àti Hakeem Halimi Àjàlájàníngò ìmọ̀ ló mọ̀ kọ́ oníṣẹ́ tíátà tó ń fi di àgbà ọ̀jẹ̀ nídìí iṣẹ́ tíátà lónìí. Nígbà tó ń sọ̀rọ̀ lórí bó ṣe bẹ̀rẹ̀ sí ní jẹ́ orúkọ Sanyeri ó ní kì í ṣe òun gangan lòun ní orúkọ náà láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bí kò ṣe òṣèré míì. Ó ṣàlàyé pé òun bá ẹnìkan ṣiṣẹ́ ó sì ṣe òun láǹfààní títí tí orúkọ rẹ̀ tó fi di ti òun. Sanyeri mà sọ pé orúkọ náà ó ní ìpìlẹ̀ tó ṣe kókó ó sì kọjá orúkọ orí ìtàgé nìkan ṣoṣo. Orúkọ náà ó ní ìtumọ̀ tó jinlẹ̀ àmọ́ ọ̀pọ̀ èèyàn ló ti so òun àti orúkọ náà pọ̀ báyìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wo wa o akúṣẹ́ tàná akúmọ̀raṣẹ́ tòní àánú Ọlọ́ọ̀bá rèé yóò wá èmi àti rí o àmín.